ọba ní Soun kìí ṣe lèmọ́mù kò sì láṣẹ lórí lèmọ́mù kò gbọ́dọ̀ ní àṣẹ ni torí pé lára ń tán fi ń jẹ lèmọ́mù kò sí lọ́wọ́ Soun pàápàá jùlọ pásítọ̀ ní Soun pásítọ̀ redeem tí Soun ń fà ó léwu o tẹ́ ẹ bá fagídí lé ìmáàmù yìí kúrò ní Ògbómọ̀ṣọ́ kò ní tán lẹ̀ o àmọ́ wọ́ra wa láti ilé ẹjọ́ sí ilé ẹjọ́ ni ẹ̀yin náà sì ní fẹ́ràn ọ̀run nǹkan bẹ́ẹ̀ torí orúkọ yẹn wà ńlẹ̀ kò sì ní kó ńlẹ̀. wọ́n ní ibi abápè lórí àìfi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó ṣe bí òwe àwọn ọba lólórí ní gbogbo ìlú àmọ́ ayé bàjẹ́ tán olórí wa nájà oko tó bá tún ṣe bí òwe kó máa jẹ́ tẹ̀yìn àgbàlagbà náà nílé láyé àtijọ́ ọba lọ́ba lórí ohun gbogbo ṣùgbọ́n nígbà àwọn olóyìnbó nígbà táwọn òyìnbó àwọn Pòtọ́gí àti àwọn Britannica tí wọ́n dé wọ́n yí padà o wọ́n kó wa lẹ́rú nígbà tán kó wa lẹ́rú ààrẹ yìí tó tẹ̀ àríbitán ti mú ọba náà lẹ́rú tí wọ́n gba gbogbo òlù tó sì bà ìlú yẹn jẹ́ ṣùgbọ́n agbára àwọn ọba bẹ̀rẹ̀ sí dínkù lábẹ́ àwọn òyìnbó wọ́n pè ní indirect rule lóòótọ́ ṣùgbọ́n inú wọn ò dùn sí àwọn ọba wa wọ́n sì ṣe àwọn ọba wa dáadáa àrọ́ba tó wà lórí oyè tó ṣe pé torí pé kò sí tí wọ́n fẹ́ jájá òfòpóbò ọba nílẹ̀ ní south wọ́n dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ ni wọ́n gbé kúrò lórí oyè àrọ́ba tí wọ́n lé kúrò nílùú ṣùgbọ́n torí tibọ́ntibọ́n làwọn èèbó dé àwọn òyìnbó ò rí Èkó wọ̀ títí àfìgbà tí ó dàbí bóyá 1852 àbí tí bá rántí 1856 làwọn èèbó ni wọ́n látòrí omi nínú ṣíìpù wọn láti inú ọkọ̀ ojú omi tàwọn ológun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn ńláńlá àwọn tó ń pè ní mortar shelling ni wọ́n bẹ̀rẹ̀ sí yìn sí inú Lagos Island wọ́n fi àwọn kinní wọ́n fi fọ́ ilé wọ́n fi gbàlú wọ́n fi pa àwọn èèyàn rẹpẹtẹ ńgbà ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí gbogbo aráàlú tí wọ́n ń kú tí gbogbo ilé ń wó àwọn ọba Èkó láti juwọ́lẹ̀ pé ó da ẹ̀yin èbó ìjàmọ́ o òun ni àwọn èbó fi wọ Èkó òun náà fi wọ ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá ńgbà tán dẹ̀ ti wọ̀lú wọ́n gbàgbára lọ́wọ́ ọba wọ́n wá pé ìwọ àwọn pọ̀n ọlé o ọ wà ń bẹ́ o ṣùgbọ́n táwọn bá wí lọ́mọ ṣe tí àwọn bá wí yẹn ló wá máa sọ fún aráàlú tó bá tako táwọn wí yẹn àwọn á fìyà jẹ o sì gbọ́dọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fìyà jẹ tí ó bá tako àwọn lágbára láti yọ aráàlú wọ́n dẹ́ lẹ́yìn náà wọ́n á ṣe òfin náà wà nílẹ̀ Yorùbá táwọn ọba wa fi sílẹ̀ fọ́kànjú ẹ̀ ò gbọ́dọ̀ gboko olóko ò gbọ́dọ̀ talẹ̀ onílẹ̀ ó délé ọba ó dáàfin ó sì gbọ́dọ̀ pààyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ báyàwó níyàwó sùn gbogbo eléyìí ló ní ìjìyà rẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn òyìnbó yìí wá gbé òfin tí wọ́n dé wọ́n sì gbéwèé kíkọ dé wọ́n bá kọ àwọn òfin tí wọ́n lọ́tọ̀ nínú òfin wọn ara òfin wọn ni pé gómìnà òyìnbó tó jẹ gómìnà tí bìrìtìkó tí wọ́n fi ránṣẹ́ ó ní agbára láti yọ ọba ibi tí mo ń bọ̀ nù ìwé yẹn òfin tí wọ́n ṣe ń gbà náà òun ló bá wa di òní ló bá wa di pé nígbà tí 1960 tá gbòmìnira àgbà òfin òyìnbó náà mọ́ constitution tá a pè ní constitution ntí àbùkù tó kàn wá òun náà ló wà ń bẹ̀yàn o gbogbo a sì ní nǹkan pè ní ìyáwó olóyìnbó ń pè ní colonial mentality wípé ntáwọn òyìnbó ń ṣe láyé gbà ń látún ṣe nísìn àìjẹ́ bẹ́ẹ̀
a ní fi agbára lé àwọn olóṣèlú lọ́wọ́ láti máa yọ ọba lóyè. Nínú nígbà tá a gba òmìnira ní 1960 tá a tún di republican country ní republican nation ní 1963 ó yẹ ká ti sọ wípé ẹ jẹ́ á tún ìwé òfin wa ṣe èyí tó ń pè ní constitution. Wọ́n máa pè ní revision of the constitution. Tí wọ́n bá tún ìwé òfin ṣe, gbogbo orú òfin bẹ́ẹ̀ tó jẹ́ pé òyìnbó ló gbé wá kan yọ dànù. Ẹnikẹ́ni olóṣèlú kankan chairman local government tàbí governor state even president kò lẹ́tọ̀ọ́ láti yọ ọba lóyè, torí pé gbogbo ìlú ló ní ètò bọ́n ṣe yan ọba. Wọ́n kì í dìbò yan ọba, a kì í dìbò yan ọba. Àwọn Yorùbá ní bọ́n ṣe wọ́n lẹ́tọ̀ọ́ bọ́n ṣe yàn, wọ́n láwọn afọbajẹ tàbí wọ́n tún ní bọ́n ṣe ń tò bí àwọn èèyàn ṣe máa tò lẹ́yìn ẹni tí wọ́n bá fẹ́ kó jọba. Ìlú mi tún níyẹn. Nílùú mi wọ́n ní àwọn afọbajẹ tó jẹ́ pé tí bí olóyè bíi 7 àbí 6 àwọn jẹ́ afọbajẹ. Tí ọba kan bá ti wàjà, yẹn ni pé tọ́ba kan bá ti kú, àwọn afọbajẹ yẹn ni wọ́n foríkorí ta ni ká mú nínú àwọn ìdílé ọba. Àwọn ìdílé kan tó wà tó tún máa ń jọba, kì í ṣe gbogbo aráàlú ló lẹ́tọ̀ọ́ sí. Ìdílé bíi 2 mẹ́ta nílùú bòmíì, 4 nílùú bòmíì. Àwọn ìdílé yìí ni wọ́n máa ti wo àwọn ẹni tán ní. Wọ́n á wá mú orúkọ èèyàn bíi 3. Láyé àtijọ́ tán bá ti wo ẹni tí àwọn fẹ́, táwọn ìdílé bá ti wo àwọn ẹni tán fẹ́ mú, wọ́n á mú orúkọ yẹn lọ sí ọ̀dọ̀ ọba, wọ́n mú orúkọ yẹn lọ sí ọ̀dọ̀ wọ́n mú orúkọ yẹn pé wọ́n á ti sọ fáráàlú pé ọjọ́ báyìí àwọn máa sọ ẹni tó máa jọba fún yín o, kóyìnbó tó dé o. Báwọn ìlú bá ti pé jọba yìí, wọ́n kàn dárúkọ ẹni tí ó máa jọba, gbogbo ìlú á wá jó lọ sílé onítọ̀hún. Àwọn ọ̀dọ́ wọ́n á gbé kọ́rùn, wọ́n á jó káàkiri ìlú, kábíyèsí o, látàárọ̀ ọjọ́ kejì ló tún máa di ọba. Ṣùgbọ́n gbà olóyìnbó dé ló di pé wọ́n á ní káwọn afọbajẹ kan mú orúkọ ẹni tí wọ́n fẹ́ fi jọba wá. Wọ́n lè ní Sokoto, òfin ìlú Sokoto ni pé orúkọ 3 náà gbọ́dọ̀ mú wá. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, àwọn afọbajẹ á mú orúkọ 3 wá. Gómìnà òyìnbó òun ló máa mú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí tó máa jẹ sultan. Níbòmíì náà nílẹ̀ Yorùbá wọ́n ní kán mú orúkọ 2 àbí kíní, ṣùgbọ́n ètò wọ́pọ̀ nílẹ̀ Yorùbá ni pé kán mú orúkọ kan náà máa mú wá. Fún àpèjúwe nísìn, orúkọ kan oṣù làwọn afọbajẹ ní Ọ̀yọ́, olórúkọ àwọn Ọ̀yọ́ Mèsì. Àwọn Ọ̀yọ́ Mèsì ti fún gómìnà ní orúkọ ẹni tí ó yẹ kí ó jọba, èyí ní dákọ rẹ̀. Àmọ́ gómìnà yìí ó sì ń jókòó lé lórí, kò fẹ́ kẹ́ni yẹn jọba, ó ń fẹ́ èèyàn tiẹ̀. Àwọn mùsùlùmí àdúgbò nílùú Ọ̀yọ́, nìbàdàn, lọ́yọ́, lógómọ̀ṣọ́ wọ́n ń pariwo wípé kìrìsìtẹ́nì náà fẹ́ ní Mákindé fẹ́ kó jẹ ọba ní kó jẹ Aláàfin Ọ̀yọ́. A sì ń retí ẹ o. Ohun tí Ọ̀yọ́ Mèsì fún ẹ, kí ló dé tó borúkọ ẹ̀ jáde? Nígbà tí òyìnbó lọ tán, ètò pé kán máa mú orúkọ ẹni tó máa jọba ká kọ́kọ́ lọ fún gómìnà kí ó wá jẹ́ gómìnà ni ó fi jọba, ó bá bẹ̀rẹ̀. Èyí tó yẹ ká ṣe láti 1963 ni pé ká yọ kúrò nínú òfin. Ìyẹn làwa wá pariwo síta ń sìn pé ẹ má lo ìwé yìí nínú òfin mọ́, ẹ yọ kúrò nínú constitution. Káwọn National Assembly, àwọn aṣòfin wa, àwọn olóṣèlú wa tán jọmọ Yorùbá tí wọ́n ń sojú wa ní ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá, wọ́n ń gbọ́ wa bí a ṣe ń wí. Wọ́n máa ka ìwé Yorùbá Tòótọ́ yìí náà tí ó ń gbọ́rọ̀ lẹ́nu wa yìí. Ẹ jẹ́ kán ràn wá lọ́wọ́, kán ran àwọn ọba wa lọ́wọ́, kán lọ gbé ọ̀rọ̀ yìí jáde ní ilé aṣòfin. Ó yẹ kí kò lẹ́tọ̀ọ́ kí gómìnà tó jẹ́ pé tó bá dórí oyè ó bá ọba ń bẹ̀ ni, gómìnà bọ́ ọba ń bẹ̀ ni, gómìnà dẹ̀ máa lo ọdún 4
tó bá ṣoríire ni wọ́n máa yàn lẹ́ẹ̀kejì tọdún ẹ̀ máa pé ọdún 8 ọba tó ti wà ń bẹ̀ láti bí 20 ọdún tó jẹ́ pé orí oyè àwọn bàbá ẹ̀ ló wà gómìnà wa lòun yọ àbáyé ọba yẹn jẹ́ aborúkọ ẹ̀ jẹ́ tó bá yọ ó tún lè sọ pé kò gbọdọ̀ dénú yẹn mọ́ títí tí ó fi kú eléyìí ò lẹ́tọ̀ọ́ eléyìí jẹ́ ìwà ìṣe agbára lò gbogbo àwọn gómìnà tó ń hùwà fáráò à ń kìlọ̀ fún wọn ẹ lọ ṣọ́ra a máa yẹ àpótí ìmọ̀ yín dì ẹ ní lágbára yẹn lò mọ́ àwọn amòfin tó wà nílé ìgbìmọ̀ asòfin l'Àbújá ńlá ń bẹ̀ kán bá wa ṣètò yìí ẹ má bẹ̀rù àwọn èèyàn wà lẹ́yìn yín ẹ dáàbò bo àwọn ọba wa tẹ́ ẹ bá ti yọ kúrò nínú ìwé òfin wípé kí gómìnà kò lè lo agbára wípé kó yọ ọba mọ́ ó parí ó dòun nìyẹn ó wà nínú ìwé òfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní every state ní Sokoto ó wà ní section 6 cap 26 ti ìwé òfin tiwọn ní báyìí náà ló wà ní àwọn ìpínlẹ̀ ní ilẹ̀ Yorùbá tọ̀yọ́ ọ̀tọ̀ ti Ọ̀ṣun bẹ́ẹ̀ náà ni gbogbo wọn náà lágbára láti yọ ọba ní Enugu gọ́fúnà Soludo ọjọ́ kan oṣù ló yọ ọba mẹ́rin ní Sokoto ọjọ́ kan oṣù ni gómìnà Sokoto Yusuf ló yọ ọba 15 àwọn èèyàn ń ṣe agbára lò àwọn gómìnà yìí ń ṣe agbára lò àwọn kì í ṣe pé àwọn náà jángẹ́lì àwọn gómìnà tó ń yọ ọba yìí wọ́n ń ṣe áńgẹ́lì ṣùgbọ́n wọ́n gbàgbé ọ̀rọ̀ ẹ̀tọ́ kan ohun tí ò bójú mu kan tí ò bẹ́tọ̀ mu torí pé ọdún 4 ni wọ́n máa lò tàbọ́dún 8 ó pọ̀ jù ọba tó bá ń bẹ̀ tó ti lọ́dún 16 tó ti wà ń bẹ̀ tó jẹ́ pé kò dédé débẹ̀ wọ́n dìbò fún ẹ̀tọ́ ẹ̀ ni ilé bàbá ẹ̀ ló wà wọ́n ṣe ń lé ní nílé bàbá ẹni wọ́n nílé bàbá ẹni kì í gbọ́mọ lẹ́rù wọlé ṣùgbọ́n ẹ̀jẹ̀ wọn ó jókòó lé bàbá wọn mọ́ lórí ìtẹ́ bàbá wọn àwa Yorùbá a máa ń fọwọ́ sọ̀yà nípa irú bàbá wa a sì ṣetán láti jókòó ti kódà a ṣetán láti kú síbẹ̀ ṣùgbọ́n àwọn gómìnà yìí ìjọba ti fún wọn ní ìlú ti fún wọn lágbára ìyẹn bẹ́ẹ̀ ó yẹ ká kìlọ̀ fáwọn gómìnà ká dá wọn dúró kódà àwọn State House of Assembly náà wọ́n níṣẹ́ ṣe àwọn aṣòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ má rò pé ẹ kéré o gómìnà tó bá ń jẹ́ pé àwọn gómìnà tó ń yẹ ọba lọ́wọ́ yìí kán tó gbé ọwọ́ ẹ̀yin náà ẹ gbẹ́sẹ̀ ẹ má dúró de ìgbà tí ìjà bá ń ṣẹlẹ̀ láàrin ọba àti gómìnà ẹ ṣe ń tó tọ́ gbogbo ilẹ̀ Yorùbá a máa ń bọ̀wọ̀ fún àwọn ọba wa púpọ̀ kí ló ṣe yín tẹ́ ẹ jókòó báyìí tẹ́ ẹ jókòó rẹ̀tẹ̀rẹ̀tẹ̀ látòkèèrè lójú jíjìn ló ti mọ bẹ̀rẹ̀ ẹkún ẹ tètè bẹ̀rẹ̀ báyìí ẹ bá wa wọnú òfin ìpínlẹ̀ yín lógùn lọ́yọ̀ọ́ lọ́ṣun lẹ́kìtì lẹ́kọ̀ọ́ àti lóńdó nílẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ torí ẹ̀yin lè gbọ́ èdè tí mò ń sọ yìí kí lẹ máa ṣe ni pé òfin section by section ẹ lọ section tó apá ìwé òfin tó fún gómìnà lágbára láti yọ àwọn ọba ẹ bá wa yọ kúrò àwọn aráàlú ò fẹ́ mọ́ tẹ́ ẹ bá ti yọ kúrò gómìnà ò ní àṣẹ láti yọ ọba kankan tá a bá wá tí gómìnà ò bá lágbára láti yọ àwọn ọba mọ́ ìbéèrè tó kù bóyá tẹ́ fẹ́ bí mi ni pé ẹ̀yin tó ọba mi wà tí ó mọ wùwà kà tí ó sì mọ ṣìwà wù ẹ ṣe
ṣe rí nínú ìlú náà ni wọ́n ti ṣẹ̀tọ́ fún ọba tó bá wùwà bẹ́ẹ̀ kì í ṣe pẹ̀lú ìjàngbọ̀n kì í ṣe pẹ̀lú wàhálà kì í ṣe pẹ̀lú jàgídíjàgan àwọn afọbajẹ ń bẹ tí wọ́n gbọ́dọ̀ pọ́n bí báfọbajẹ kan bá kú wọ́n tún ti yàn mí ó láwọn ilé tán tún máa ń yan afọbajẹ alétò púpọ̀ nílẹ̀ Yorùbá àbí kí là ń sọ yìí Yorùbá létò púpọ̀ àwọn afọbajẹ náà ni wọ́n pe ọba ṣàkíyèsí wọ́n á lọ péjókòó àwọn ìwà báyìí àwọn aráàlú mọ̀ ní ẹ̀ ń gbalẹ̀ onílẹ̀ kábíyèsí àwọn aráàlú ẹ ti ta gbogbo ilẹ̀ oko báyìí báyìí ìlú báyìí báyìí lọ ẹ ti talẹ̀ ẹbẹ̀ àdúgbò báyìí báyìí wọ́n ní àwọn olóyè bíi mẹ́ta lẹ́tún ti rọ̀ lóyè láàrin ìlú lẹ́yìn wọ́n lẹ́ tó ń ta oyè ní pé àwọn tí ó sì lẹ́tọ̀ àwọn oníwà jàgídíjàgan lẹ́ ń fi jẹ oyè ọ̀dà àwọn tí èso ọmọ ìlú tẹ́tún lọ fi joyè ńkọ́ wọ́n lẹ́ gbowó lọ́wọ́ wọn ni irú àwọn ìwà báyìí tán bá rí lọ́wọ́ ọba tí wọ́n sì faramọ́ wọ́n pe ọba ṣàkíyèsí tó bá ṣàlàyé tó bá tẹ́ wọn lọ́rùn wọ́n filẹ̀ tí ò bá tẹ́ wọn lọ́rùn tó ń bá yọ àwọn náà ló fi jẹ àwọn kì í ṣe nìkan oṣù ló dédé yọ àmọ́ gómìnà òun nìkan ní ọ̀dà ba ilé ayé ọba jẹ́ kò bá mú kò lẹ́tọ̀ ọmọ ọdún mélòó ni gómìnà míì àwọn 42 45 ọmọ àádọ́ta ọ wà yọ bàbá rẹ tó wà lórí oyè tó dọ́mọ 65 ọmọ 60 tó ti wà lórí oyè láti bí 40 ọdún ọ wà fẹ́ kó parí ilé ayé ẹ̀ pẹ̀lú rònú pẹ̀lú bànújẹ́ ẹni wọ́n bá yọ lọ́ba tó ti wà lọ́ba láti yọ ọdún yìí wọ́n ti pa gbogbo ayé kò iná ò tún dùn mọ́ àìsàn oríṣiríṣi ni ó wà yọ sí lọ́kàn oríṣiríṣi bí ẹ jẹ́ ká tún wá wò pé ó dáa ọba àwọn ọba náà nígbà tí wọ́n bá yọ wọ́n lóyè àbí nígbà ọba tí wọ́n fẹ́ yọ lóyè tó jẹ́ pé wọ́n lágbára láti ṣe àti sọ̀rọ̀ yẹn pé Ọ̀yọ́ Mèsì lè yọ àwọn afọbajẹ wọ́n lè yọ àmọ́ tó sì kù ìkan bẹ̀ tí bóyá tó lè wáyé nínú ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ bí àwọn ọba yìí ṣe jẹ́ àti kí ni nǹkan tí ó lè wà láàrin àwọn ọba àti gómìnà òun ni pé àwọn gómìnà wa wọ́n táwọn olóyìnbó ń pè ní blackmail ni wọ́n ń ṣe fáwọn ọba torí pé ọba ó jókòó sáàfin gómìnà tó bá bó ṣe ń wọlé báyìí ni ó ti pe gbogbo àwọn ọba pé tèmi lẹ́ ṣe o ńgbà àgbò bá sì ń bọ̀ ni ó mọ̀ sọ fáwọn ọba pé kán bá òun ṣe campaign kán bá òun sọ àwọn aráàlú yín ẹ jẹ́ wọn kí ni wọ́n ń ṣe o ẹ bá wọn sọ̀rọ̀ o kó wọ́n ṣe tiwa o ọba tí wọ́n bá rí i pé kò dìde láti ṣe campaign fáwọn kò bá àwọn aráàlú sọ̀rọ̀ àwọn náà sì ní àwọn tí ń ṣòfófó fún gómìnà wípé kábíyèsí ọ̀tọ̀ ní nǹkan tí kábíyèsí máa ń ṣe ní ó bá di pé gómìnà ó máa bínú sí ọba ní máa ń fa pé wọ́n yọ ọba lóyè kò sí nǹkan míì lọ́pọ̀lọpọ̀ ìlú tó máa ń mú wáyé tó máa ń fà wáyé nìyẹn èmi ò dárúkọ bí kankan ṣùgbọ́n lẹ́nu àwọn èyí tá a gbọ́ àti èyí tí Sòlúdò ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí torí pé àwọn yẹn ò fara mọ́ òṣèlú ẹgbẹ́ tí Sòlúdò ń ṣe ló ṣe yọ wọ́n èyí Ahmed Aliyu tó ṣe ní Sokoto torí pé àwọn èèyàn náà ò fara mọ́ ẹgbẹ́ tí òun ṣe ni èwo lọ́ba wàá ṣe o tó bá tún wá campaign fún gómìnà tí ń bẹ ń bẹ tí wọ́n bá dìbò tán tọ́ba yẹn ò bá tí gómìnà yẹn ò bá wọlé tí gómìnà yẹn ò bá wọlé ọba tún dáràn gómìnà yìí tó wọlé yóò wá mú ọba ní ọ̀tá tó ṣẹlẹ̀ sáwọn àwọn ọba mẹ́ẹ̀ẹ́dógún tí Ahmed Aliyu ti Sokoto tó yọ nìyẹn ìyẹn ni pé bọ́ba ṣe ó léwu fún bí ò ṣe tó bá sọ̀pọ̀ tó bá ń ran gómìnà tó wà ń bẹ̀ lọ́wọ́ ó dáràn torí pé gómìnà tí ń bọ̀ lọ́nà yóò máa ń wò wípé kò burú ọba mi ń bẹ̀
tóun bá ti wá dórí oyè tó bá ti wá di gómìnà báyìí a ní kọ́kọ́kọ́ yọ ọba yẹn kúrò. ìyẹn ni pé agbára ló ń kálukú ń lò. Kí lẹ wá fẹ́ káwọn ọba ó ṣe? Ibi tí mo fẹ́ káwọn tán wà nílé aṣòfin kan bá wa wò nìyẹn. Kí lẹ fẹ́ káwọn ọba yìí ṣe? Wọ́n ti sọ àwọn ọba yìí di wọ́n ti gba gbogbo agbára ọwọ́ wọn. Wọ́n ti sọ wọ́n di ẹni tí ò ní mọ nǹkan tán máa ṣe. Ṣé kí n gbà fún gómìnà yìí ni? Ṣé kí n tẹ̀lé ni àbí mọ́ tẹ̀lé? Bó tẹ̀lé ọ̀ràn bí ò tẹ̀lé ogun. Gbàjáre ní ọmọ Akíntọ́lá wa ké bá yín o ẹ̀yin aṣòfin wa, ẹ gbà wá o, ẹ dáwọn ọba wa sílẹ̀ o, àìjọba dáràn, ẹ̀tọ́ wọn ni wọ́n jókòó tì, ìlú sì fara ìlú fẹ́mi lóyè ni wọ́n ti dádé, àìforí adé gbolẹ̀ o, a kì í fojú wọn gbolẹ̀. Ẹ kìlọ̀ fáwọn gómìnà kò kí í ṣègbà tí ọba bá yín ṣe campaign nìkan ni ẹ lè wọlé. Ẹ gbàgbára káyọba ẹ gbà lọ́wọ́ àwọn gómìnà. Ní t'Ògbómọ̀ṣọ́ tí ọba Soun tó ti ń fa ìmáàmù àgbà tó ń fà á kiri yẹ̀rìyẹ̀rì, àwa ò faramọ́ nǹkan tí Soun Ògbómọ̀ṣọ́ ń ṣe. Ọba ló bá ń jẹ́ o, a bọ̀wọ̀ fún Soun Ògbómọ̀ṣọ́ kábíyèsí, ààfin rẹ̀ ló wà tí gbogbo ìlú sì faramọ́ pé ààfin ló wà, òun ní Soun. Nínú gbogbo àwọn tí ó ń jọba lé lórí, Kristẹni wà ń bẹ, Mùsùlùmí sì wà ń bẹ, gbogbo wọn ni wọ́n sì gbà lọ́ba. Ṣùgbọ́n o àwọn Mùsùlùmí ò gbà ní lèmọ́mù. Ọba ní Soun kìí ṣe lèmọ́mù, kò sì láṣẹ lórí lèmọ́mù, kò gbọ́dọ̀ ní àṣẹ ni, torí pé lára tá ń fi ń jẹ lèmọ́mù kò sí lọ́wọ́ Soun. Pàápàá jùlọ pásítọ̀ ní Soun, pásítọ̀ redeem. Tí Soun fà ó léwu o, kò lè gbé agenda redeem church wọ ìlú Ògbómọ̀ṣọ́ kó wá gbé wọnú mọ́sálásí kó fi mọ́ láàfin, kó mọ́ ṣe redeem pastor láàfin Ògbómọ̀ṣọ́ kó mọ́ gbé wọ mọ́sálásí. Àmọ́ ó ti kọjá ààlà rẹ̀ torí pé ó ti gbé wọ mọ́sálásí. Ìmáàmù ń lọ Mọ́kà, Soun Ògbómọ̀ṣọ́ ń kó èrì rẹ̀, ó kọ lẹ́tà, ó kọ̀wé sí wípé kí ló dé tó lọ Mọ́kà láì wá gba àṣẹ lọ́wọ́ mi. Ìyẹn ni pé kódà bí ìmáàmù bá fẹ́ kírun gan-an àfi kó wá gbààyè lọ́wọ́ Soun. Ọlọ́tọ̀ sì ní tòun ọ̀tọ̀ọ̀tọ̀ ní tóníkálukú. Ní ìmáàmù náà, ìmáàmù gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo ìmáàmù ló mọ̀ wípé ọba ìlú ló nílùú, ṣùgbọ́n ọba ìlú ló nílùú gbogbo street, gbogbo ọba ìlú ò lè dé church kó ní kó má jọ́sìn, ọba ìlú ò lè wọ church kó ní kí pásọ̀ tẹ̀lé òun pé kò gbọ́dọ̀ ṣe ìsìn. Ọba ìlú ṣe wá sọ fún ìmáàmù pé kó padà láti Mẹ́kà kó má ṣe ájì mọ́ torí pé kò gbàṣẹ lọ́wọ́ òun. Pásítọ̀ mélòó ni Soun Ògbómọ̀ṣọ́ ló ti pè lẹ́jọ́ àbí ló ti béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí lẹ wá lọ Jerusalem, ta lẹ sọ fún? Tó bá ń question, tó bá jẹ́ pé ó ti ń pe àwọn pásítọ̀ wípé kí ló dé tẹ́ lọ Jerusalem, á ní bóyá yẹn náà ló jẹ́ kó wá béèrè lọ́wọ́ ìmáàmù wípé kí ló dé tó lọ Mọ́kà. Gbogbo àwa Mùsùlùmí ní Nàìjíríà a kà sí ìwà ìdúkẹ̀kẹ̀ mọ́ni, ìwà ìfọwọ́láni nímú, ìwà ìyanijẹ, ìwà fàmílétè kí n tutọ́. Àwọn ò ní gbarú ẹ̀ fún ọba kọ́ba o, kò sọ́ba tó lè ṣerú ẹ̀ fún ìmáàmù kágbà nílùúkìlùú.
gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo yín la bọ̀wọ̀ fún, àmọ́ kó ń kálukú mọ̀ pé ọ̀rọ̀ mọ́sálásí wa àwọn mùsùlùmí lọ́kàn o, pàápàá jùlọ ọba tí òun ṣe mùsùlùmí. Egungun be careful. Ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ kí àlàáfíà wà nílẹ̀ Yorùbá. Àwa fẹ́ ká àlàáfíà kọ́kọ́ jọba nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n tọ́ba kan bá ti wá lọ ń kọwọ́ bọ ìmáàmù lójú, kò fẹ́ àlàáfíà nìyẹn o. À ń fi àsìkò yìí rọ Soun, a ti kọ́ jáde àfápamọ́ o, torí a gbọ́ gbogbo ibi tẹ́ ẹ ti dárúkọ wa, tí Soun gan tó ti lọ dárúkọ wa a gbọ́ gbogbo ẹ̀ la gbọ́, ṣùgbọ́n a dúró ti gbogbo ń ta wí o. Ní ipòkípò téèyàn bá wà ó máa ń ní ààlà. Gọ́vnà Èkìtì kò lè wá sí ìlú Ọ̀yọ́ kó wá máa fi gíla lẹ̀ o. Chief Justice kò ní lọ sí ọ́fíìsì gọ́vnà tàbí ọ́fíìsì deputy governor kó lóun wá fún ní query. Òun kálukú, there is separation of powers. The executive, the judiciary, the legislature. Ó ti àtúnpé mẹ́rin. Ìyẹn the fourth estate of the realm, àwọn press, àwọn lágbára kẹrin. Kódà nínú ìwé tí mo rí kọjá de lẹ́nu ọjọ́ mẹ́ta, a ti fi karùn-ún kún, òun làwọn traditional rulers. A ti sọ wípé kán fún ẹ̀yin traditional rulers, kán fún yín ní ààyè ní state kọ̀ọ̀kan àti ní federal, kán yan traditional rulers tó máa represent gbogbo traditional rulers in Nigeria. Ó yẹ àwọn ọba tó máa ṣe aṣojú fáwọn ọba nílé aṣojú àwọn ọba. Bí House of Reps ṣe wà, tí Senate wà, kí House of Traditional Rulers kó wà. Ó sì ń bẹ ní First Republic láyé Balewa, irú ẹ̀ wà. A nílé àwọn ìjòyè House of Chiefs. A fẹ́ ká dá padà ká máa pọ́n ẹ̀yìn ọba lé, ṣùgbọ́n kó ń kálukú kódà ọba náà kó mọ àyè rẹ̀, kí ìjòyè mọ àyè rẹ̀. Ìmáàmù ò gbọ́dọ̀ sọ pé òun láṣẹ lórí church. Pastor ò gbọ́dọ̀ sọ pé òun láṣẹ lórí mọ́sálásí. Abẹ́ náà lọ́ba ò lè sọ pé òun ló máa pàṣẹ mọ́sálásí o. Ẹ lè yan lè mọ́mù fún wa, kò ṣeé ṣe ni. Tẹ́ ẹ bá fagídí lé ìmáàmù yìí kúrò ní Ògbómọ̀ṣọ́, kò ní tán lẹ̀ o. A máa wọ́ra wa láti ilé ẹjọ́ sí ilé ẹjọ́ ni. Ẹ̀yin náà sì ní fẹ́ràn ọ̀run nǹkan bẹ́ẹ̀, torí orúkọ yín ó wà ńlẹ̀, kò sì ní kó ńlẹ̀. Ẹ sì lè bá gbogbo mùsùlùmí Nàìjíríà jà tán, ẹ sì lè pa gbogbo wa tán. Ẹ má dá ìjà tí ò ní tán lẹ̀, ẹ má dá sílẹ̀. Kábíyèsí, mo kí yín o, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí rùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́, àkún yín kó pẹ́ lọ́rùn yín, káwọn olórí kí wọ́n pẹ́ láàfin. Àwa bọ̀wọ̀ fún yín o, àmọ́ a dúró lórí ẹ̀tọ́ mùsùlùmí. Ìmáàmù àgbà yẹn, ìmáàmù gbogbo wa ni. Ìmáàmù ìlú kan, gbogbo mùsùlùmí Nàìjíríà ló ti mọ̀. Kò sí ìmáàmù tí wọ́n máa fìyà jẹ tá a máa wòran o. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Èyí tí wọ́n gbé lọ kóòtù, kò tán bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá fagídí lòun bì kan, a tún gba bòmíì nílé ẹjọ́ náà ni gbogbo tó bófin mu la máa ṣe, ṣùgbọ́n ẹ lè kápá rẹ̀ tán láíláí. Tẹ́ ẹ bá fẹ́ kálàáfíà ó jọba, ká má máa wọ́ra wa lọ ilé ẹjọ́, ká máa náwó owó tó yẹ ká fi tún Ògbómọ̀ṣọ́ ṣe, kẹ́ wá máa ná sí ilé ẹjọ́. Ẹ jẹ́ kí òun kálukú ẹfàgbéjẹ́ léwọ́ o, kó ń kálukú ó jókòó láàyè rẹ̀ jẹ́. A máa mọ̀ yín gẹ́gẹ́ bí kábíyèsí wa. Ẹ̀yin náà lọ bá àwa mùsùlùmí. Bẹ́ẹ̀ ṣe jọba àwọn kìrìsìtẹ́nì, ìyẹn ò ní àríyànjiyàn.
ṣùgbọ́n ẹ má wàá kọwọ́ bọ ìmáàmù wa lójú torí àní gbárù rẹ̀ ká máa wò yín ràn lásán. ọ̀rọ̀ bàbá wa Olúwo ọba Abdulrasheed Àkànbí Telu the first ọba tí gbogbo àwa mùsùlùmí fẹ́ tá a nífẹ̀ẹ́ sí ni àwa mùríkì ìfẹ́ tá a ní sí ọba Olúwo ìfẹ́ tó pàtàkì ni tó ju ti gbogbo àwọn yòókù lọ nítorí pé nínú gbogbo àwọn ọba mùsùlùmí òun jẹ́ kan ó jẹ́ àkọ́kọ́ àwọn bíi méjì mẹ́ta míì náà wà tó jẹ́ pé wọ́n darapọ̀ mọ́ wa tán fi hàn wípé mùsùlùmí làwọn wọn èé sá pamọ́ nípa ẹ̀ ṣùgbọ́n tiẹ̀ ó dá dúró gedegbe gbogbo ibi gbogbo ní tí sọ jáde wípé mùsùlùmí lòun o. ṣàwá rí dídìde ìjà sí láti ọ̀dọ̀ oníṣẹ̀ṣe àbíbikíbi àwa mùsùlùmí àfaramọ́ o. bẹ́ẹ̀ bá dìde ìjà sí ọba Telu àkọ́kọ́ àwa mùsùlùmí lẹ́ ń dìde ìjà sí òyìn ni pé torí pé ó sọ pé mùsùlùmí lòun ọlọ́rọ̀ fi wá dìjà kò sì sọ̀rọ̀ ìjà nínú kinní ẹ rí irú kò yẹ kó sí ìjà láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe tó ní kálukú bá fi ọ̀wọ̀ fún ààyè ẹnìkejì tẹ́ ẹ̀ bá ti sọ pé ẹ̀yin nìkan lẹ́lẹ̀tọ́ tẹ́ ẹ bá gbà pé kìrìsìtẹ́nì náà lẹ́tọ̀ọ́ tẹ́ ẹ gbà pé mùsùlùmí náà lẹ́tọ̀ọ́ kò lè síjà torí pé àwa mùsùlùmí àwa ní mùríkì fún àpèjúwe èmi Ishaq Akíntọ́lá Isiaka Lákin Akíntọ́lá èmi gbà wípé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹlẹ́tọ̀ọ́ tìyín náà òun náà lọ fọ ní ngbà lánàá nísìnyí ni wọ́n fún yín ní holiday wọ́n fún yín lẹ́kọ̀ọ́ wọ́n fún yín lọ́jọ́ ìsinmi náà ní Ọ̀yọ́ wọ́n fún yín lóńdó ó dàbí pé gbolẹ̀ Yorùbá ni wọ́n ti fún yín ẹ sì rí i pé àjàǹpátá pé rárá o ẹ ṣe máa fún wọn lọ́jọ́ àwọn ìṣe bẹ́ẹ̀ mùsùlùmí òun hùwà bẹ́ẹ̀ pé wọ́n mọ̀ fún yín ní ọjọ́ ìsinmi yín nígbà wọn kò káńsù ìyẹn ò gbégi lé ọjọ́ ìsinmi tiwa ẹnìkejì jáwádé ẹni bá sì jẹ́ tó ní kẹ́nìkejì mọ́ jẹ àmọ́tara ẹni nìkan nìyẹn àmọ́tara wa nìkan ẹ lọ lídé yín káwa náà lọ lídé wa ẹni ìṣẹ̀ṣe day káwa náà ní Islamic day àwa náà lọ lídé à ń sọdún iléyá à ń sọdún àwẹ̀ ẹ jẹ́ ká jọ kálàáfíà jọba ẹ sì fi Olúwo lẹ́ o ẹ yé mọ sọ̀rọ̀ rẹ̀ ẹ yé pariwo rẹ̀ gbogbo ibi tí Olúwo tó dúró sí gbogbo bẹ̀rẹ̀ làwa náà dúró sí o àmọ́ ẹ má dìde ìjà sí ẹ má sì sọ̀rọ̀ àbùkù sí nítorí béèyàn bá fa gbùrù ó ṣe kí ni gbùrù náà ó fagbó ẹ dákun ẹ má bínú pé mò ń pòwe wájú yín o pé ọmọdé ń pòwe tó bá ṣe bí òwe ẹ̀yin bàbá kí ẹ foríjì wá o. 080 3346 4974.